owó àpèkánukò wọ́n ní àtowó àtọlá àti iyì àtẹ̀yẹ àti nǹkan mèremère tó ń bẹ ní ilé ayé béèyàn bá ní gbogbo ẹ̀ lọ́wọ́ ayé á bọ́ sí ìrọ̀rùn fún ni. ẹ jẹ́ kí n máa fi yín kí n káàbọ̀ sórí ìkànnì yìí Ọ̀yọ́ba 247 ni ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí i. a ní ká ṣe àgbéyẹ̀wò láàárín àwọn àgbà ọ̀jẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa olórin jùjú káàkiri gbogbo àgbáńlá ayé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àwọn gbajúgbajà tí wọ́n jẹ́ olórin jùjú méjì tí wọ́n gòkè jùlọ KSA King Sunny Adé àti Chief Ebenezer Obey Fábíyì. ẹgbọ́ talẹ̀ yìí rò pé lówó jùlọ láàrin àwọn ògbóǹtarìgì òǹkọrin jùjú lórílẹ̀-èdè àgbáńlá ayé. King Sunday Adéníyì Adégẹyè Ondo onílà méjì takọtabo àti Ebenezer Obey Fábíyì ta ló lówó jù. bí wọ́n ṣe jẹ́ gbajúgbajà olórin jùjú táyé mọ̀ wọ́n káàkiri àgbáńlá ayé bàbá gbé ọ̀rọ̀ kan sọ nípa wọn kò burúkú léèwọ̀ torí pé ẹni tí wọ́n ń pè ní ìlú mọ̀ọ́ká náà nìyẹn. ẹ máa bá mi ká lọ. ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa Chief Sunday Adéníyì Adégẹyè MFR eléyìí tí wọ́n bí ní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 1946 yẹn ni pé lọ́dún 2023 tá wà nínú èyí 77 years old ẹni KSA ń ṣe o. KSA gbajúgbajà olórin jùjú lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé ó ti di gbajúgbajà jùlọ tá a bá sọ̀rọ̀ nípa orin lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ẹ̀ka orin tí bàbá yìí tó yàn láàyò ìyẹn orin jùjú. òǹkọrin jùjú ní KSA bó tiẹ̀ jẹ́ pé ìlú Òṣogbo gangan ni wọ́n bí King Sunny Adé sí láti ìgbà tó ti pẹ́ sẹ́yìn síbẹ̀síbẹ̀ ọmọ bíbí ìpínlẹ̀ Ondo ní ìlú Àkúrẹ́ ìní bàbá rẹ̀ ń ṣe o. bàbá KSA jẹ́ atẹ́dùrù ní ilé ìjọsìn ìyẹn ní chọ́ọ̀chì nígbà náà nígbà tí ìyá rẹ̀ ìyẹn Maria Adégẹyè tó jẹ́ ọmọọba Adéṣídà jẹ́ oníṣòwò pàtàkì. ọmọọba ní nílé ìyá ọmọọba ní nílé bàbá. King Sunday Adéníyì Adégẹyè KSA King Sunny Adé gbajúmọ̀ ó kàwé níwọ̀nba ló bá gba ìpínlẹ̀ Èkó lọ ó lọ rí darapọ̀ mọ́ ẹgbẹ́ Moses Ọláìyá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ sí Bàbá Sàlá gbajúgbajà òṣèré sinimá aláwàdà ni eléyìí tó ti jẹ́ pé Ọlọ́run kọ́ ló ń bá wa délẹ̀ fèèyàn rẹ̀ o. Bàbá Sàlá ńgbà náà bó ṣe ń ṣe eré sinimá náà ẹni ó tún kọrin o. Bàbá Sàlá lẹ́yìn yẹn ẹni King Sunday Adéníyì Adégẹyè ni ó wá lọ rí dá ẹgbẹ́ tiẹ̀ sílẹ̀ eléyìí tí a mọ̀ sí African Beat ní àìmọye ọdún sẹ́yìn lẹ́yìn tó ti wo àwòkọ́ṣe Túndé Nightingale tí yẹn jẹ́ lára àwọn tí wọ́n dá orin jùjú sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. King Sunny Adé jẹ́ gbajúgbajà olórin eléyìí tí ó takùn tó tewé káàkiri àgbáńlá ayé. tá a bá ń sọ̀rọ̀ nípa orin jùjú kò sí gbẹnusọ̀hún fún King Sunny Adé torí pé òun ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ eléyìí tí wọ́n dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n kọ orúkọ rẹ̀ sí àwọn tí wọ́n fẹ́ jàgùdù láti gba àmì ẹ̀yẹ tá a mọ̀ sí àmì ẹ̀yẹ tó ga jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń kọrin káàkiri gbogbo àgbáńlá ayé ìyẹn Grammy Award ọdún 1983 ni wọ́n dárúkọ King Sunny Adé gẹ́gẹ́ bí lára àwọn tí yóò jàgùdù láti gbàmì ẹ̀yẹ tó gáyàtà náà ìyẹn Grammy Award lọ́dún 1983 nìyẹn nípa orin rẹ̀ Synchro System eléyìí tí ó kọ nígbà náà tó sì jẹ́ gbajúgbajà káàkiri gbogbo àgbáńlá ayé. bó tiẹ̀ jẹ́ pé KSA kò láǹfààní àti gba àmì ẹ̀yẹ yìí ṣùgbọ́n wọ́n sì dárúkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àwọn tí yóò jàgùdù láti gba àmì ẹ̀yẹ Grammy Award lọ́dún náà. King Sunday Adéníyì Adégẹyè KSA máa jayé rẹ̀ lọ. yìí tí àwa fẹ́ ṣàgbéyẹ̀wò lásìkò yìí ni ká wo bí KSA bó ṣe lọ́lá tó bó ṣe lówó eléyìí tó jẹ́ pé ó gbayì káàkiri gbogbo àgbáńlá ayé àti ní orílẹ̀-èdè Nàìjíríà. KSA
ó lówó ó kọjá kàsíàrà nígbà tí a ṣe àgbéyẹ̀wò owó tí wọ́n ní KSA eléyìí tó ní nìkẹ̀lẹ̀ owó dọ́là wọ́n ní mílíọ̀nù $5 $5 million ìní KSA ìní ó ní ìpamọ́. bákan náà bàbá ní ká wo owó náírà eléyìí tí àkọọ́lẹ̀ tó sọ pé KSA tó ní lásìkò yìí ó jẹ́ 4.4 billion naira, ìyẹn ni pé bílíọ̀nù lọ́nà mẹ́rin ó tún lé pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ díẹ̀, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn owó míì eléyìí tí ojú kò tiẹ̀ tó lásìkò yìí tó jẹ́ ti dúkìá KSA gbajúgbajà olórin jùjú tó ṣe dáadáa lórílẹ̀‐èdè àgbáńlá ayé. kẹ́ ẹ máa wo King Sunday Adéníyì Adégẹyè KSA bó bá fẹ́ lọ sóde eré owó tẹ́ ẹ máa san láàárín 7 million sí 10 million ni ó ní í ṣe pẹ̀lú ibi tí ẹ bá ti pè é lélẹ́rẹ́. ṣùgbọ́n àwọn òde kan ń bẹ tó jẹ́ pé wọ́n á fi ṣe tọ̀rẹ́, wọ́n á fi ṣe tẹbí, wọ́n á fi ṣe ti ìyè kan. àwọn yẹn ó lè jẹ́ bí abí mílíọ̀nù 4, ó lè jẹ́ 5, ṣùkápó fẹ́ gbére láàrin mílíọ̀nù 7 sí mílíọ̀nù 10 ni o. bàbá yìí ó ti gòkè àgbà. ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńláńlá kìrìbìtì ló jẹ́ ti KSA Rolls Royce, ọkọ̀ tó gbajúgbajà jùlọ káàkiri àgbáńlá ayé. lára àwọn ọkọ̀ bọ̀gìnì eléyìí tí King Sunny Adé tó ń lò ní o Range Rover. lára àwọn ọkọ̀ bọ̀gìnì èyí tí Sunny Adé tó ń lò ní o Mercedes Benz bẹ̀sí ọlọ́yẹ́. lára àwọn ọkọ̀ bọ̀gìnì eléyìí tí KSA tó ń lò náà ní o King Sunny Adé ó ní iléeṣẹ́ rédíò kan sí ìpínlẹ̀ Ondo, ó nílé sí ìlú Ondo, ó nílé sí Èkó Victoria Land, bẹ́ẹ̀ náà ẹni ó ní káàkiri. Sunday Adéníyì Adégẹyè KSA àgbà nínú òǹkọrin jùjú tí ò sì gbẹnu sàn fún inú ṣe o. bákan náà ẹ wá jẹ́ ká bójú wo ẹnì kejì rẹ̀, ìyẹn bàbá olóyè Ebenezer Rẹ̀mílẹ́kún Àrẹ̀mú Ọlásùpọ̀ Obey Fábíyì MFR. Chief Commander Ebenezer Obey Fábíyì eléyìí tí wọ́n bí ní ọjọ́ 3 oṣù kẹrin ọdún 1942, ìyẹn ní kí bá a bá bójú wò ọdún 2023 eléyìí tí à ń lò lọ lọ́wọ́ lásìkò yìí. bàbá yìí ó ti pé ẹni ọdún 81, ìyẹn ni pé 81 years old. ẹni Chief Commander Ebenezer Obey Fábíyì ẹni wọ́n ń ṣe lọ́dún 2023 tá a wà nínú èyí. ìlú Ìdọ̀gọ̀ ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n bí Chief Commander Ebenezer Obey Fábíyì sí. ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ní í ṣe, ṣùgbọ́n ọmọ Abẹ́òkúta gangan ẹni bàbá tó bí lọ́bọ̀. gbajúgbajà òǹkọrin jùjú ẹni Rẹ̀mílẹ́kún Àrẹ̀mú Ọlásùpọ̀ Ebenezer Obey ṣe tó sì jẹ́ pé ó jẹ́ gbajúgbajà káàkiri gbogbo àgbáńlá ayé, kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan. ọdún 1950s ẹni ó ti bẹ̀rẹ̀ sí ní hàn káàkiri gbogbo àgbáńlá ayé, tó sì jẹ́ pé títí bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́dún 2023 yìí Chief Commander Ebenezer Obey Fábíyì ó ṣì ń kọrin, bó tiẹ̀ jẹ́ pé àgbà ti dé. ọ̀pọ̀lọpọ̀ orin tí bàbá yìí tó lọ rèé kọ ní ibi ayẹyẹ orí ìjókòó ìní Ebenezer Obey Fábíyì ló ti ń kọrin. síbẹ̀síbẹ̀ ògbóǹtarìgì òǹkọrin jùjú níṣe o. tàbá wá ń sọ̀rọ̀ nípa Ebenezer Obey Fábíyì, òun náà olówó ni o, kì í ṣètòṣì. ó lówó lọ́wọ́ bí ọba rẹ̀kẹ́, ó lálùlà bí ọba eléwì odò. lásìkò eléyìí tí Ebenezer Obey Fábíyì tí ó ṣe bí ẹni bẹ̀rẹ̀ orin jùjú yìí, ó ti fìgbà kan lọ́rí darapọ̀ mọ́ Fatai Rolling Dollars ní ìpínlẹ̀ Èkó. olóògbé Fatai Rolling Dollars tí ìyẹn jẹ́ gbajúgbajà olórin jùjú highlife nígbà ayé rẹ̀ tó ń bẹ láyé, ó ṣe dáadáa púpọ̀. Fatai Rolling Dollars lára àwọn tí Ebenezer Obey Fábíyì tí ó wo àwòkọ́ṣe rẹ̀ náà ní Fatai Rolling Dollars o. kọ́lọ̀ ń bá wa délẹ̀ fún èèyàn rẹ̀ o. lẹ́yìn yẹn ní Ebenezer Obey Fábíyì ló dá ẹgbẹ́ rẹ̀ sílẹ̀ tó ń jẹ́ Inter-Reformer ní àsìkò tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn. Ebenezer Obey Fábíyì ó fẹ́ ìyàwó Lady Evangelist Juliana ẹni tó dolóògbé ní ọdún 2021 sí ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ Èkó. kọ́lọ́mbà àfọ̀rọ̀kẹ́ ìyàwó Ebenezer Obey Fábíyì eléyìí tí ó já wálẹ̀ lọ́dún 2021. Ebenezer Obey Fábíyì ògbóǹtarìgì olórin jùjú eléyìí tó jẹ́ pé gbajúgbajà táyé mọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé ni o. bàbá ní ká wo owó eléyìí tí Ebenezer Obey Fábíyì tó ní lọ́wọ́ lásìkò yìí. bàbá yìí náà lówó lọ́wọ́ tó pọ̀, ó lówó ó lọ́lá, bẹ́ẹ̀ náà lórí ayé lò lórí pòlò. kọ́lọ̀ ń bá wa tú ọ̀lọ́ra ẹ̀mí bàbá yìí
Chief Commander Ebenezer Obey Fábíyì oríṣiríṣi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ pẹ̀sì ọlọ́yẹ àti àwọn ọkọ̀ ńláńlá ẹni Ebenezer Obey Fábíyì ẹni ó fi ń ṣẹ̀ṣẹ̀ rìn tó dẹ̀ ṣe dáadáa gẹ́gẹ́ bí àṣírímọ̀ yìí pé àgbà ti dé síbẹ̀síbẹ̀ ipò ọlọ́lá ẹni Ebenezer Obey Fábíyì ìlú wa ó kọ́lé sí ìpínlẹ̀ Èkó onílé sí olúìlú ìpínlẹ̀ Ògùn tí í ṣe ìlú rẹ̀ ní ìlú Abẹ́òkúta. Tàbá ní ká ṣe àgbéyẹ̀wò owó eléyìí tí wọ́n ní Ebenezer Obey Fábíyì tó ní lọ́wọ́lọ́wọ́ ní kẹlẹ̀ wọ́n ní owó dọ́là $450,000 ní owó náírà $180 million tí bàbá yìí tó bá fẹ́ gba eré yóò máa béèrè fún mílíọ̀nù 5 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ebenezer Obey Fábíyì bàbá àgbàlagbà tó jẹ́ pé gbajúgbajà olórin jùjú tó ń ṣe dáadáa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé ni. Tàbá ní ká wá ṣe àgbéyẹ̀wò rẹ̀ yìí pé ta ló lówó jù láàrin àwọn méjèèjì Chief Ebenezer Rẹ̀mílẹ́kún Àrẹ̀mú Ọlásùpọ̀ Obey Fábíyì MFR Chief Commander Ebenezer Obey Fábíyì kò fi bẹ́ẹ̀ lówó tó King Sunday Adéníyì Adégẹyè KSA King Sunny Adé ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n ń ṣe dáadáa àgbákò ti dé náà kọ́lọ́run bá mi òkè kó bá ní lọ́ra àwọn méjèèjì tá a bá ń sọ̀rọ̀ nípa orin jùjú lórílẹ̀‐èdè Nàìjíríà ipò àkọ́kọ́ ẹni àwọn méjèèjì ipò àkọ́kọ́ ni wọ́n wà o. Ẹ wo ìyẹn la ní ká sáré mú wá sétí gbọ́ yẹn ká rọra ṣàgbéyẹ̀wò ẹ̀ láàrin àwọn gbajúgbajà olórin jùjú méjèèjì ọ̀hún King Sunday Adéníyì Adégẹyè KSA King Sunny Adé àti olóyè Ebenezer Rẹ̀mílẹ́kún Àrẹ̀mú Ọlásùpọ̀ Obey Fábíyì Chief Commander Ebenezer Obey fúnra ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ tú ọ̀pẹ́ láyé ẹ fọ́ pawú ẹ fi èrìgì jòbè ẹ lẹ́mẹ̀wọ̀n ẹ kú kalẹ̀.